Ìkòyí ẹ̀ṣọ́, mo gbọ́ àṣàmọ̀ kan ni o. Wọ́n sọ wípé ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ lẹ́ṣin lẹ́kan. Ṣé bí wọ́n ṣe máa ń sọ nù? Torí ó fẹ́ jọ bíi pé kò jọra wọn létí mi. Yorùbá kì í wí pé èèyàn lẹ́ṣin lẹ́kan. Èèyàn lẹ́ṣin lẹ́ẹ̀kan ni Yorùbá máa ń wí. Wọ́n á ní ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ ó lẹ́ṣin lẹ́ẹ̀kan. Nítorí èèkàn ni ibi tí wọ́n máa ń kan ẹṣin mọ́, tí wọ́n máa ń so nǹkan ọ̀sìn mọ́. Ara àwọn àmì ìdánimọ̀ láyé àtijọ́ ni béèyàn bá ní ẹṣin tó ń gùn káàkiri, nítorí ẹni tí ò bá lówó lọ́wọ́ kó lọ́lá kò lè lẹ́ṣin. Ibi tí wọ́n wá ń fi okùn ẹṣin so, tí wọ́n ń so ẹṣin mọ́ ni wọ́n ń pè ní èèkàn. Torí ìdí èyí, ó máa sọ wípé ìyá rẹ lè lówó lọ́wọ́ kí bàbá rẹ ó lẹ́ṣin lẹ́ẹ̀kan. Àpẹẹrẹ míì tún ni pé àjànàkú ò léèkàn, ọba tí ó mú erin so kò tíì jẹ. Àlàyé tí ń bẹ ńbẹ̀ lọ. Ire o, ẹ̀yin ará, ṣó yé ọ? Kò tíì dé.